lùlù kí n kọrin. ìlà ẹ̀fà lùjọ́ jáwọn tó sùn orí ti má ti bọ́ọ̀lù orí mi máa ń tọ́nà lẹ́ni o. alájí tó fi dìyàn láwọn aláwùlúwọ̀ ilẹ̀ sí akọ̀mọ̀rú bá dùn ní Saudi ọ̀pọ̀ aláyàrá ṣídá. Àṣẹ. Olùdú àwọn olùgbèjà olùdú àwọn olùdú tí mo lè jílẹ̀ olùdílé àfọ́. dákun bóòní ti tara ìgbà tí ò dùn mí. ìgbà tí ò dùn ọ́. bóòní ti tara ó yàtọ̀ sí bí ìgbà tábà ní kí wọ́n fẹ́ tẹ́gùn sí ẹ̀ létí bá. ẹ̀yin náà mọ̀ pé lórí Orisun tẹlifíṣàn la máa ń fún yín ní àwọn event tó gbáàsì tó ta yẹ́rìyẹ́rì. Yusuf Olúṣọlá ní orúkọ tèmi aka Funky ọmọ ẹ̀lẹ̀ tó gbáàsì tó dùn tó kì í tó yí pópó. onílòní jẹ́ ẹni abẹ́lẹ́wọ̀ ẹ̀kan guess where I am right now. Ìgàndò ni mo wà pẹ̀lú Funmi production tí wọ́n lọ́ọ̀nchì múvì wọn tí a pè ní ọmọ Fúlàní. eré ìdùn eléyìí lárinrin torí pé kí ni àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn ni wọ́n kópa nínú eré yìí kódà gan àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ni wọ́n wà níbí báyìí láti bá wọn ṣàjọyọ̀ tó bá tún wá ṣe díẹ̀ má máa gbọ́ jẹ́njà ẹ̀tàn sílé wọn lọ máa láàrú ọmọ ladies yes so àwọn náà máa wà níbí báyìí láti wá kọrin láti wá múnú wa dùn dáadáa event yìí dùn ó lárinrin àwọn celebrities náà wà níbí báyìí bíi àjọ bíi ewé ẹ wo wọ́n pọ̀ jàǹtìrẹrẹ ẹ jẹ́ ká jọ rìn à ń bọ̀. lọ́ba tán. ìyá wa àrẹ sì ṣe nǹkan. ẹ̀yin náà ṣe kankan bó wà rajà ní ṣé ti tà fún. tí wọ́n bá ti ya ìgbẹ́ lórí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àjẹǹjẹ tán ló yẹ kó jẹ. ìkan nínú àwọn arẹwà tí wọ́n kópa nínú ọmọ Fúlàní ni Olúwafúnmikẹ́ Aníyíkáyé tí wọ́n rẹwà tí wọ́n dúró rẹ̀ kú dédé àsìkò yìí mà. yes ma. àwọn gangan ni wọ́n ṣe olórí àwọn ọmọ Fúlàní tẹ́ bá rí wọn dáadáa wọ́n gan jọ Fúlàní àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ ká mọ̀ yín dáadáa. ẹ ṣé gan ni orúkọ mi ni ìyáàfin Olúwafúnkẹ́ Aníyíkáyé tí mo jẹ́ ọ̀kan nínú àwọn tó kópa nínú ọmọ Fúlàní tá à ń ṣe lọ́ńchì ẹ̀ lénìí èmi ni mo ṣe olórí ọmọ Fúlàní. gẹ́gẹ́ bí olórí ọmọ Fúlàní ipa wo ni kí lẹ ṣe gangan níbẹ̀. ẹ já wa tán. tẹ́ bá wò ó ẹ mọ̀ pé fíìmù tó gbajúgbajà tó dẹ̀ kọ́ tèwe tàgbà ní ọgbọ́n ni. babaláwo ni mo ṣe ń bẹ̀. babaláwo. babaláwo ni mo ṣe ń bẹ̀. tẹ́ bá rí arúgbó kan bẹ́ẹ̀ tí ó mo fẹ́ kẹ́ wo ẹ lọ wo ọmọ Fúlàní ìyá arúgbó yẹn wọ́n dájú ẹ̀ ó lágbára gan ṣùgbọ́n tẹ́ bá dénú ẹ̀ ẹ máa mọ bó ṣe jẹ́. tó o bá dán wò ọ dán tán o. àbí kò ní yé yín. bẹ́ẹ̀ ni. ikú ti ń pa gbogbo àwọn ọ̀dọ́ nílùú yìí. èmi ló kàn o. múfì ọmọ Fúlàní wọ́n lẹ́yìn lẹ kọ́ ìdí wo lẹ fi kọ́. mo kọ́ nítorí wípé àkọsílẹ̀ wà nínú ọmọ Fúlàní yẹn ẹ rí i pé tíyẹn bá wò ó ẹ rí i pé ẹni tí ó padà wá fẹ́ ó ti ṣe jàǹbá fún rí so gbogbo táwọn ṣe inú ayé ká gbà pé àkọsílẹ̀ wà ká máa ṣe dáadáa torí pé àmọ́rú àkọsílẹ̀ tá a kọ nínú ayé ìtítàn yẹn dálé lórí náà nìyẹn. ṣe rí ọgbọ́n tí ọmọ Fúlàní kọ́ wa ó pọ̀ gan-an but èmi kàn máa fún yín ní ẹyọ kan àbí méjì yẹn nú ẹ̀ wípé tí a bá ní ìdí nǹkan bóyá a fẹ́ nǹkan kan ẹ jẹ́ ká dúró de àsìkò Ọlọ́run ẹ má jẹ́ ká kánjú láti lọ wo ẹgbẹ́kẹ́gbẹ́. Fúlàní lásán lọ́wọ́ fẹ́ kí bàbá rà báwọn. ó gbá lẹ́nu rẹ̀ èmi lọ́mọ Fúlàní lásán dákú sọ́mọ Fúlàní èsèèyàn ni. ẹ̀rí mi tí mo bí láàárọ̀ tí mo gbé wàrà fún ẹ wà bẹ́ẹ̀ gbogbo wàrà òòjọ́ ni wàrà rẹ̀. ọ̀dàgbà tó báyìí ò tí ì lọ́kọ ẹ mọ̀ ń pẹ́ńlẹ̀ Fúlàní kẹ́ tó lọ́kọ ni. tí wọ́n ń gbọ́ nípa Funmi production lọ́tún Funmi production ló sì Funmi Agboola bàbá tó bí Funmi Agboola gangan ni wọ́n wà níbí báyìí dádì ẹ sọ gbòòsà mẹ́ta fọmọ yín gbòòsà wọ́n ti ṣe gbòòsà ẹ kò dédé àsìkò ìsà. ẹ ṣe gan ni Ọlọ́run á wà pẹ̀lú wa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a dá ọjọ́ pé a dá ìgbà pò ohun ìyapa kan kò ṣẹlẹ̀ a dúpẹ́ gbogbo tó wá láti ìlú òkè Ọlọ́run sọ wọn débi láyọ̀ àti àlàáfíà a dẹ̀ nígbà gbogbo wọn padà ní ayọ̀ àti àlàáfíà a dúpẹ́ lọ́wọ́ Orísun yìí ò ní gbẹ o Orísun gbogbo wa ò ní gbẹ o ẹ jọ ẹ bá wa ẹ jẹ́ káwọn èèyàn dà wìtìwìtì kan bá ara eré àgbéléwò yẹn ẹ̀kọ́ wà ń bẹ̀ kókó yẹn nípa bí èèyàn lè ṣe sùúrù tó lè fi di èèyàn ńlá pé ká má kanjú ọlá ló yẹ ká máa pe fíìmù yẹn
ọ̀tá pé lọ́mọ Fúlàní so Ọlọ́run gbà fún gbogbo wa a ṣe àṣeyọrí a ṣe àṣeyege it is well I'm very grateful. inú mi dùn dáadáa torí pé nǹkan ayọ̀ náà nìkan gidi náà nìkan tó fẹ́ ṣe inú mi dùn bàtẹ́mi náà dẹ̀ wo fíìmù yẹn náà tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ló kọ́yàn ó tún kọ́yàn náà ní ọ̀pọ̀lọpọ̀ pé kéèyàn máa ṣe sùúrù téèyàn bá ń wá nǹkan kò gbà kéèyàn máa ṣe gidigidi ìgbẹ̀yìn yẹn náà pé ayọ̀ ló ṣe máa jẹ́ téèyàn bá ní sùúrù. Àgbọ̀nrín irọ́ orúkú mi ó dèjò rà. tí mò ń dé wọ́n ti nílé ọ̀run ó ti ń gbé ara mi wò ó. Bẹ́ẹ̀ báwa lọ ní okun egúnlé. Ẹ kú dédé àsìkò yìí sà. ẹ máa kú rọ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta o. Ẹ kú jẹ́ mẹ́ta ń tòótọ́. kò lè ń kọ́. Tá bá sọ̀rọ̀ nípa lọ́ńchì ní múbì tuntun kí ni ohun tó yẹ ká máa rí lónìí. Ibo ló fẹ́ rí ni. àwọn èèyàn jankan-jankan Bí ara àwọn gánugánú. ebi báyìí rẹ̀ máa Station wọn àwọn gánugánú. ó máa gbádùn Láti ilé màláìkà ṣe sókè ní PRO àwọn gánugánú. Adékúnlé ó máa gbádùn. Láti ní station. Ayẹyẹ wo la wà lónìí? Ayẹyẹ wo ló gbásíkì tó ta yẹ́rìyẹ́rì jùlọ ní wíkẹ́ndì torí tuntun ti ṣe kí ni tí wọ́n ti kàn síbẹ̀. Ibẹ̀ gangan ni launching ọmọ Fúlàní blockbuster. Ẹ nílò láti wò torí pé kí ni ó dùn ó lárinrin. Ta gangan ló ní fíìmù Funmi Agboola Funmi production. Yeah, looking so gorgeous. Wọ́n fine ó pọ̀ gan-an lẹ́nìí. Gbogbo ẹ̀ pátápátá la máa ṣe kí ni la máa ṣe àfihàn ẹ̀. Ẹ kú dédé àsìkò yìí wà lẹ́nu. Ẹ jẹ́ ká mọ̀ yín dáadáa. Orúkọ tèmi ni Olúwafúnmiláyọ̀ Agboola Adéníyì. Èmi gangan ni mo produce ọmọ Fúlàní fíìmù tó lámìlaka ni fíìmù tó dùn tó lárinrin tẹ́ pé tẹ́ bá wò ẹ máa mọ̀ pé yes ọmọ Fúlàní ni lóòótọ́ ẹ rí pé mo jọ Fúlàní mo ń ṣe Fúlàní ò bọ̀ mo kàn láìkì ọmọ Fúlàní mo láìkì táìtù yẹn torí ẹ̀ ni mo ṣe kọ story lórí ẹ̀ story yẹn dẹ̀ dùn gan tẹ́ bá wò ẹ máa gbà ọmọ Fúlàní ó máa wà lórí YouTube báyìí ẹ lọ bá wa wo ọmọ Fúlàní fíìmù tó wà very very interesting ni látọwọ́ Olúwafúnmiláyọ̀ Agboola Adéníyì. Wọ́n ti ní ẹ máa gbà gan ni kíkan ló wá wà nídìí Fúlàní tí ẹ gbé jáde ọmọ Fúlàní ṣé ọmọ Fúlàní ni. Mo kì í ṣe ọmọ Fúlàní but ìlú Fúlàní náà bí mi sí inú ga Fúlàní ni wọ́n bí mi sí àtìgbà tí mo dẹ̀ ti wà ní kékeré ni mo ti láìkì Fúlàní so àtìgbà yẹn mo ti máa ń sọ pé tí n bá di eléré orí ìtàgé mo máa ya fíìmù dẹ̀ máa sọ táìtù ẹ̀ ní ọmọ Fúlàní reason nìyẹn tí mo ṣe sọ lọ́mọ Fúlàní. Ṣé wá rí lórí òde títò ní àwọn èèyàn túyáyá wọ́n jáde síta gbangba kí gan ni kí a máa retí láti ọ̀dọ̀ yín lónìí. Nǹkan tí a fẹ́ kẹ́ máa retí ẹ máa retí láti wo fíìmù ọmọ Fúlàní fíìmù náà là ń launch lọ́wọ́lọ́wọ́ báyìí láti ọwọ́ Alhaji Alao Sule Alao Malaika àwọn gangan bẹ́ẹ̀ ni àwọn gangan náà ń ṣe launching yìí lénìí Sule Alao Malaika bẹ́ẹ̀ ni ẹ lọ bá wa wo ọmọ Fúlàní ó máa jáde sórí YouTube lénìí náà ni ẹ máa wo ẹ dẹ̀ máa gbádùn ẹ máa mọ̀ pé yes fíìmù lẹ wò. Èkíní èpè èkejì àṣẹ ọ̀dà náà ẹ̀kẹta wọn kọ́ ọ. ilẹ̀ mú bàbá mi ilẹ̀ mú bàbá mi. Gbẹ̀dúgbẹ̀dú. Mo sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní ìfẹ́ǹtì ó máa ṣe kí ni ó máa dùn ó máa lárinrin torí pé kí ni Orísun wà níbẹ̀. Yẹ́sọ̀ ọmọ Fúlàní ni a launch lónìí ẹ rí i pé àwọn ìlú mọ̀ká wọn jáde lọ́lọ́kan òjọ̀kan àwọn ọ̀rẹ́ àwọn ará kódà gan àwọn tí wọ́n kópa nínú eré yìí àwọn náà wà ní bíbá yìí mo lérò pé enjoy gbogbo tí mo gbé fún àpò yín lọ́lọ́kan òjọ̀kan Yusuf Olúṣọlá ní orúkọ ti tèmi Funky ọmọ ẹ̀lẹ̀ tó gbásíkì káfíńre ìdùnnú àti àlàáfíà káfíńpàdé nígbà mìíràn ire o. Onílùmí ẹlòmí kí n kọrin. Ìlà ẹ̀fà lùjọ́ jáwọn tó sùn, orí ti má ti bọ́ọ̀lù, orí mi máa ń tọ̀nà lẹ́nu.